tí ọba Olúwo kò bá jáde láti apologize lórí ohun tí ó ṣe yẹn, orí adé á bí, nítorí pé a fẹ́ mọ ipa tó kó kí ọba wa Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì olórí ọba aládé káàkiri ilẹ̀ gbogbo Yorùbá. A fẹ́ mọ ipa ìbáṣọ̀run ilẹ̀ Yorùbá. Mo dúpẹ́ lọ́wọ́ lóyè, mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé, mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé, mo dúpẹ́ lọ́wọ́ àgbàlagbà, mo dúpẹ́ lọ́wọ́ obìnrin, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọkùnrin, mo dúpẹ́ lọ́wọ́ wọn tó nílé ayé, mo dúpẹ́ lọ́wọ́ lọ́balọ́ba, mo dúpẹ́ lọ́wọ́ olóyè. Mo wá fi ọpẹ́ mi fún Ọlọ́run Lédùmarè àti bàbá wa ọba Adéyẹyè Ògúnwùsì kejì Ọ̀jájá kábíyèsí. Gbogbo ibikíbi tẹ́ bá wà, kádé kó pẹ́ lórí, kí òkèlè kó pẹ́ lọ́wọ́, kẹ́sàn ọba kó gbé kó pẹ́. Ọ̀rọ̀ mi ní ṣókí ní àṣálẹ́ yìí tàbí lọ́sàn-án tàbí lálẹ́, gbogbo ìgbà tó bá bọ́ sí níbikíbi tí ẹ bá ti rí fọ́nrán yìí wò, òun ni wípé ó dá lórí nǹkan mẹ́ta. Àkọ́kọ́ ni mo fẹ́ sọ̀rọ̀ nípa ọba Ràṣídì Olúwo. Wọ́n ní òjò ń rọ̀. Mo wá fi ọpẹ́ mi fún Ọlọ́run Lédùmarè àti bàbá wa ọba Adéyẹyè Ògúnwùsì kejì Ọ̀jájá kábíyèsí. Gbogbo ibikíbi tẹ́ bá wà, kádé kó pẹ́ lórí, kí òkèlè kó pẹ́ lọ́wọ́, kẹ́sàn ọba kó gbé kó pẹ́. Ọ̀rọ̀ mi ní ṣókí ní àṣálẹ́ yìí tàbí lọ́sàn-án tàbí lálẹ́, gbogbo ìgbà tó bá bọ́ sí níbikíbi tí ẹ bá ti rí fọ́nrán yìí wò, òun ni wípé ó dá lórí nǹkan mẹ́ta. Àkọ́kọ́ ni mo fẹ́ sọ̀rọ̀ nípa ọba Ràṣídì Olúwo. Wọ́n ní òjò ń rọ̀, èèyàn sáṣẹ́bẹ̀, bójò bá ń rọ̀ èèyàn sáṣábẹ̀ igi, tójò bá dá òun ni tabẹ́ igi ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Wọ́n ní ká máa rántí gbáalé, nítorí pé àmọ́ ètí tó kó lè so. Ọ̀rọ̀ tó ń sọ nípa bàbá wa Ọọ̀ni olórí ọba aládé kábíyèsí ọba Adéyẹyè Ògúnwùsì ó pọ̀ ju ẹnu wọn lọ, wípé Adéyẹyè Ògúnwùsì kò rí tiwọn rò, torí pé wọ́n mú dàgbàsókè bálẹ̀ Yorùbá, wọ́n mú dàgbàsókè bá lọ́balọ́ba ọba aládé. Ọọ̀ni Ilé Ifẹ̀ kì í ṣe ẹgbẹ́ ọba kan nílẹ̀ Yorùbá, àfọba tó bá fẹ́ fẹnu ẹ̀ra ẹ̀sọ́ owó tó wúrò. Bọ̀tí mo fẹ́ kán máa rántí pé tán bá nànà kí ọ̀bọ náà máa gbèjà o. Ẹni tí ọ̀rọ̀ yìí bá taba pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni, ẹni tó bá tọba kó bínú, kó ṣe ohun tó bá fẹ́ ṣe kárí káwò. Wọ́n ní àrùn jẹ́ àrùn adẹ́tẹ̀ ń sá fásínwín ni o. Àrùn ju àrùn lọ, adẹ́tẹ̀ ó tún ń sá fásínwín ni, nítorí wípé èèyàn kò lè máa fi olórí ọba wa nílẹ̀ Yorùbá tí gbogbo wa gbọ́njú bá nínú ìtàn pé àròlé Oòduà ni, kó máa fi wọ́lẹ̀ níwájú irú àwa tá a jẹ àgbà Akínbáṣọ̀run Yorùbá. Àgbà Akínbáṣọ̀run Yorùbá dàbí dìfẹ́ǹsì fún ọba ni. Tí ọba Olúwo kò bá jáde láti apologize lórí ohun tí ó ṣe yẹn, orí adé á bí, nítorí pé a fẹ́ mọ ipa tó kó kí ọba wa Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì olórí ọba aládé káàkiri ilẹ̀ gbogbo Yorùbá. A fẹ́ mọ ipa tí ọba wa Ràṣídì tó kó, àtẹni tó sọ pé òun fóònù. Ká máa rántí ìgbà tá a bá ń fùwà pé àtúbọ̀tán ń bọ̀. Ìgbà tẹ́ fẹ́ tà wá sóko ẹrú, ṣé bí àwọn èèyàn ní ọgbàjọba tí ọ̀nà máa kọ́ mọ́ṣáláṣí ogún, tọ́nà wọn ò ní ìdí mọ́ṣáláṣí,
ìdàgbàsókè ìlú wọn náà fẹ́ ṣebí nítorí àpò tiwọn. Olúwo ti ìlú Ìwó ọba Abdulrasheed Àkànbí ti jáde tán o. Ó ní gbogbo ọ̀nà ní Ọọ̀ni Ilé-Ifẹ̀ ọba Adéyẹyè Ògúnwùsì wá bí adé yóò ṣe bọ́ ní orí òun tí èjìgbà rẹ̀ kì tí òun ń wọ̀ kiri yóò sì di ohun àmúpìtàn. Ǹjẹ́ kí ni ó mú Olúwo ti ilẹ̀ Ìwó ro irúfẹ́ èrò yìí sí àròlé Oòduà? Ọba Abdulrasheed Àkànbí ló la bàtó ọ̀rọ̀ yìí mọ́lẹ̀ lánàá Friday ọjọ́ Ẹtì. Òun tó sọ náà ni pé níṣe ni ọba ẹni ìtàn Ògúnwùsì ń pète tó sì wá gbogbo ọ̀nà pẹ̀lú lórí bí adé Olúwo yóò ṣe bọ́ lórí òun. Ó jẹ́ pé òwe kan náà ni òun ṣokùnfà bí Ọọ̀ni Ilé-Ifẹ̀ ṣe dé orí àpèrè àwọn tó ṣẹ̀ sílẹ̀ tó fi di àròlé Oòduà lónìí. Olúwo sọ pé àwọn ọ̀nà tó ń gbé gbà tí ọba ẹni ìtàn Ògúnwùsì fi di ọba aládé ẹ̀gbọ́n ẹ̀ gan ọmọọba Túnjí Adéyẹyè ló kò bá lo agbára ọ̀hún fún o ẹni tí ṣe ọ̀rẹ́ mi inú òun nígbà táwọn jọ wà ní àdúgbò kan tí ó ń jẹ́ Àkóbọ̀ nílùú Ìbàdàn. Ó lè pé níṣe ni ẹ̀gbọ́n yìí fi ojú di òun tó rò pé òun kò lè ta kútú. Ọba Abdulrasheed Àkànbí nínú ọ̀rọ̀ ẹ̀ sọ pé ọkùnrin kan tó ń jẹ́ Akin Dáúdù ló ṣètò bí òun àti ọba ẹni tó ṣe pàdé nílùú Ìbàdàn títọ́ òun sì bẹ òun gidigidi láti ran Ògúnwùsì lọ́wọ́ kó lè dé orí àpèrè àwọn tó bí. Ọba àlàyé sọ pé ẹlẹ́nu náà ló jẹ́ fún mi lónìí wípé ẹni tí mo sapá sápọ̀ fún kó lè tẹrígbadé ọba Ògúnwùsì náà ni ó ń wá ìṣubú mi o. Òyìn náà ni ó ṣokùnfà bí wọ́n ṣe fún mi ní ìwé lọ́jọ́ kò sílé fún ìgbà díẹ̀ láàrin àwọn lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Bẹ́ẹ̀ ni ó tún lo àwọn ọba àlàyé kan nílẹ̀ Ìwó láti máa fi da agbègbè mi rú. Lóṣù tó kọjá níṣe ni ọba ẹni tó kọlù mí níwájú gómìnà tó fẹ̀sùn kàn mí wípé mò ń fẹnu ṣáta ìwà ìbọ̀rìṣà. Àyè kan náà ni ó lo ìyàwó mi tẹ́lẹ̀ tí ẹ fi kọlù mí tó bá mi fa wàhálà rẹpẹtẹ. Gbogbo ọ̀nà ni Ọọ̀ni ń wá o kí wọ́n fi yọ mí dànù kúrò nípò Olúwo ti ilẹ̀ Ìwó. Aláti gbà wípé kò ní ṣeé ṣe o, kò sẹ́ni tó lè pa mí, bẹ́ẹ̀ èèyàn kan kò lè yọ mí nípò Olúwo, kò sì lè fà mí wálẹ̀ láéláé. Ó ṣe sọ nìyẹn o, ṣùgbọ́n Ọọ̀ni Ilé-Ifẹ̀ náà ti sọ̀rọ̀ olùdarí ètò ìròyìn fún àròlé Oòduà Ọ̀túnba Moses Ọláfárè sọ pé kò sí òótọ́ kan báyìí nínú tí Olúwo sọ nípa Ọọ̀ni o. Nínú ọ̀rọ̀ ẹ̀ ló ti sọ pé fúnra Olódùmarè ni ó dá orí ẹwà mákòókò ọba adé ẹni ìtàn àti pé orí àpèrè tó wà yẹn látòdì ọ̀run ni wọ́n ti yàn wá o. Yálà ẹnìkan gbìyànjú kan tàbí míì ni ó fi kún pé ọba aláyé tí Ọlọ́run bẹ dáadáa pẹ̀lú ẹ̀ ní Ọ̀jájá bàbá tàdé ní káwò ń ṣe o. Síwájú sí o bẹ́ẹ̀ ló fi kún pé nígbà tí Olúwo fẹ́ jọba owó ńlá ni Ọọ̀ni fún àtàwọn ètò míì láti kún kí òun náà lè di ọba aláyé. Èyí tí mi ò ní fẹ́ máa sọ iye ẹ̀ àti àwọn ìgbìyànjú ọ̀hún níbí. Ọláfárè wá tẹ̀síwájú pé níbi ìpàdé àwọn lọ́balọ́ba tó wáyé láìpẹ́ yìí níṣe ni Ọọ̀ni fi ọ̀rọ̀ ń bá Olúwo ṣe àwàdà wípé kó yé ìwé ẹnu àtẹ́lu àwọn ọba tó ń ṣe tìbílẹ̀ nílùú wọn dípò bó ti ṣe ń fi ẹnu ṣáta ẹ̀sìn wọn yẹn. Níṣe ló yẹ kó fi kálukú sílẹ̀ o, kò sí lọ́wọ́n ọba ẹ̀ bó bá ti ṣe wù ú tó bọ́ọ̀rọ̀ àwọn ti ṣe bóde lánàá òde òní nìyẹn o. Ǹjẹ́ Oòduà àtẹ̀wọ̀ràn ètò wàá bá wa múlẹ̀ Yorùbá dúró kí dúkú òun ọ̀tẹ̀ ó lè di àfẹ́yìn tí eégún aláré ń fi aṣọ. TV nílé nílé òkúre ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n Alóore TV Alóore TV nílé nílé òkúre ẹ máa wò ó.
Yeah.